Ògo ni fún Jésù lókè ọ̀run. Gbogbo àyànfẹ́ àti ọmọ Ọlọ́run, ẹ gbọ́ ohun tí a rán mi sí ilẹ̀ Yorùbá àti àwọn ọmọ Ọlọ́run tí wọ́n gbààwẹ̀ 21 days ní òní 21st of July ní 2021. Ohun àkọ́kọ́ tí a mú mi rí, mo rí ère Odùduwà, mo rí pé wọ́n wọ̀ ní agbádá ńlá, wọ́n ṣe owó pọ̀ mọ́ gbogbo ara agbádá yẹn. Olúwa, kí ni ìtumọ̀ ohun tí mo rí? Ọba àwọn bá sọ fún mi wípé àwọn kan ti fẹ́ dìde láti máa fi orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá tàn béèrè láti máa fẹ́ fi pa owó, pé ìtumọ̀ tí mo rí nìyẹn. Ní èkejì, mo wá rí ajá dúdú kan, ó wọnú yàrá kan. Nínú yàrá yẹn àwọn ìràwọ̀ ojú ọ̀run kún bẹ́ẹ̀. Ajá dúdú yẹn bẹ̀rẹ̀ sí ń sa àwọn ìràwọ̀ yẹn jẹ. Olúwa, kí ni àmì èkejì àti ìtumọ̀? Olúwa sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ fi ilẹ̀ Yorùbá, orílẹ̀-èdè Yorùbá tí òun Ọlọ́run àwọn ọ̀run lọ́wọ́ sí, tóun dẹ̀ ń gbé ìgbésẹ̀ lórí rẹ̀ lọ́wọ́ yìí, tó bá fẹ́ fi ṣe sources of making money, either pastor ni o, àfáà ni o, ẹnikẹ́ni ni o tó fẹ́ fi ṣe sources of making money, pé ìràwọ̀ tí mo rí tá ajá yẹn ń gbé mi yẹn, pé ọjọ́ ọ̀la wọn ni òun rán ìjọba òkùnkùn kí wọ́n lọ máa gbé mi, ọmọ wọn, ohun gbogbo tó túmọ̀ sí ọjọ́ ọ̀la wọn. Ẹnikẹ́ni tó bá fẹ́ sọ orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá táwọn àyànfẹ́ ń béèrè fún yìí, tó fẹ́ sọ the sources of making money, Olúwa lọ́jọ́ ọ̀la wọn ni òun rán àwọn tí àwọn èṣù tá ń gbé jẹ, tá ń gbé mì fún wọn yẹn. Ìyẹn ní èkejì. Ní ẹ̀kẹta, mo rí ìkòkò ayé àtijọ́ níwájú àwọn ọba ilẹ̀ Yorùbá tí wọ́n gbé sí ẹnu káàkiri. Olúwa, kí ni ìtumọ̀ tí mo rí? Ọba àwọn bá sọ pé àwọn ọba ilẹ̀ Yorùbá kan máa dìde, wọ́n fẹ́ múlẹ̀ láti jẹ́ ìbọ̀dì fún orílẹ̀-èdè Yorùbá tí Ọlọ́run ti parí látọ̀run wá. Olúwa dẹ̀ sọ wípé gbogbo wọn pátá tí wọ́n bá dán wò wípé ikú ó máa pọ̀ láàrin àwọn ọba ilẹ̀ Yorùbá láìpẹ́, gbogbo yín lẹ́gbọ̀. Number 4, mo rí ẹ̀ka igi ńlá kan ya lulẹ̀. Bó ṣe ya, mo dé díẹ̀ nínú ẹ̀mí, mo rí pé wọ́n kọ APC sí lára. Nígbà tí mo máa yí igi yẹn ká nínú ẹ̀mí, mo rí wípé wọ́n kọ erinwó, erinwó, erinwó. Olúwa, kí ni ìtumọ̀? Olúwa sọ wípé nínú ìjọba APC kọ́dún yìí ó tó parí, erin ńlá kan máa wó nínú ìjọba yẹn, ó dẹ̀ máa mì APC ìjọba wọn yẹn. Ẹ kọ sílẹ̀, ẹ̀yin ọmọ Ọlọ́run, ohun tí mo rí nìyẹn. Ní àkárùn, ẹ kọ eléyìí sílẹ̀. Olúwa, ní ipa ti ọ̀rọ̀ Nàìjíríà lẹ́ẹ̀kan sí, kí ni ọ̀nà àbáyọ tó fẹ́ gbà yọ? Olúwa sọ pé ọ̀nà mẹ́ta ló máa gbà yọ sí Nàìjíríà. Èkíní, ọ̀nà tó ń gbà nígbà ayé Àbáṣà. Èkejì, ọ̀nà tó ń gbà nígbà ayé Yàràdúà. Ẹ̀kẹta, ọ̀nà ogun, wípé kò sí tí mo tún lè béè lọ́wọ́ òun, pé àṣírí mẹ́ta ló ń fẹ́ fi hàn mí. Gbogbo wa, Olúwa yóò ràn wá lọ́wọ́. Number 6, Ọlọ́run ní kí n sọ fún Sunday Igboho. Mo ti sọ ní March 21 nígbà tá ìwẹ̀ mi pé ọdún kan fún orílẹ̀-èdè yìí àti Nàìjíríà àti ìjọ C.A.C. Olúwa ní kí n sọ fún pé kó kíyèsára pé wọ́n ti fẹ́ mu ní ìgbà yẹn lọ́hùn. Ní June, Ọlọ́run sọ fún mi pé kì í ṣe àwọn tó ń jàjàgbá ló wà ńbẹ̀, kó ṣèlú tó wà láàrin wọn. Mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ń rí ní ìsìn. Àwọn èèyàn gbà wọn tó ń gbowó lọ́wọ́ wọn, tó ń fi wọ́n jẹun, wọ́n gbà wọ́n gbọ́, wọ́n kọ Ọlọ́run sílẹ̀. Ṣùgbọ́n lélẹ́yìí tó wà nínú rẹ̀ yìí, Ọlọ́run sọ fún mi pé kí gbogbo yín máa bẹ̀rẹ̀ ọ̀nà àbáyọ fún, torí mo rí òun àti
òun àti Kánú wọ́n wọ ibì kan, ẹnìkan jáde ẹnìkan ò jáde. Ìjì táwọn méjèèjì wọnú rẹ̀ yìí kí ẹnìkan má bá lọ ká ń béèrè fún àánú fún un. Ọlọ́run dẹ̀ sọ pé gbogbo ohun tó dé bá Sunday Igboho lákòókò pé èkíní àìgbọràn, èkejì àìní àkíyèsí, ẹ̀kẹta ó ti ń fi ògo fún ara ẹ̀, kò fògo fún Ọlọ́run mọ́. Gbogbo ohun tó ń ṣe tẹ́lẹ̀ Ọlọ́run mọ̀ nípa rẹ̀. Olúwa àwọn ọmọ ogun ló sọ fún mi bẹ́ẹ̀. Ó lè máa lo òkùnkùn, ó lè máa lo ayé o, ìyẹn ìjọba tẹ̀, ṣùgbọ́n Ọlọ́run ló mọ̀ nípa rẹ̀. Ṣùgbọ́n nísìn kí ó lọ kí gbogbo wọn ká máa gbàdúrà fún kọ́lọ́run fi àánú bẹ̀wò. Eléyìí ti Sunday Igboho. Nọ́mbà 7, ẹ gbọ́ ohun tí mo rí lójú ọ̀run. 1, mo rí àgbélébùú ńlá, Jésù wà lójú òfurufú, ó dẹ̀ ń sunkún, ẹkún rẹ̀ kan gbogbo ilẹ̀. Olúwa, kí ni ìtumọ̀ tí mo rí? Olúwa sọ fún yín pé ọ̀nà àbáyọ mẹ́ta ló wà lórí ilẹ̀-èdè Nàìjíríà, kí gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run àti gbogbo èèyàn kí a máa bẹ̀bẹ̀ ìdáríjì lórí Nàìjíríà, ká máa béèrè fún ìdáríjì lórí Nàìjíríà, ká máa béèrè fún ìrònúpìwàdà, ká dẹ̀ máa béèrè fún àánú. Ìyẹn ní ti Nàìjíríà. Nọ́mbà 8, ọni tó ní ayé àtọ̀run sọ fún mi pé gbogbo àwọn tó gba àwẹ̀ 21 days àtàwọn tí ò gba àwẹ̀ ní 1st, 2nd, 3rd of August, 1st, 2nd, 3rd of September, 1st, 2nd, 3rd of October, kí gbogbo àwọn èèyàn, àwọn ọmọ Ọlọ́run nínú ṣọ́ọ̀ṣì, nínú ìdílé, kí wọ́n bẹ̀rẹ̀ sí yin òun Ọlọ́run. Kódà wọ́n lè yin òun fọ́jọ́ méje tó bẹ̀rẹ̀ oṣù mẹ́tẹ̀ẹ̀ta yẹn, kí wọ́n bẹ̀rẹ̀ sí yin òun pé kí ó tó di October 1, òun máa fi yin ọjọ́ méje méje fún oṣù mẹ́ta yẹn, òun máa fi ṣe ìkankan ní Nàìjíríà, òun á dẹ̀ fi ṣe ìkankan nínú ìdílé ẹnìkankan, nínú vision ẹnìkankan, òun á fi yin ọjọ́ méje méje, bó jẹ́ wákàtí kan, bó jẹ́ ìṣẹ́jú kankan máa fi yin òun, pé òun máa fi yin yẹn ohun tí àdúrà ò lè ṣe, ohun tí àìwọ̀ ò lè ṣe, ohun tí ìgbàgbọ́ wa ò lè ṣe, òun máa fi yin yẹn, òun máa fi ṣe fún wa lórílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá. Ìyẹn ní ti ní àlàyé ti àwọn ojú àti àkàbà ní ti ojú ẹ̀yin ọmọ Ọlọ́run. Mo rí ìran nínú àìwọ̀ ogójì ọjọ́ mi nínú ìhámọ́. Mo rí pé Olúwa ní kí n gbé ojú sókè ọ̀run. Mo rí pé gíláàsì kún ojú ọ̀run. Olúwa, kí ni ìtumọ̀ gíláàsì? Olúwa sọ pé wọ́n fẹ́ fi àìsàn ojú bá àgbáyé jà, kì í ṣe Nàìjíríà. Ṣùgbọ́n Olúwa sọ pé ní ọ̀nà àbáyọ fún èmi àti ìdílé mi àtàwọn tí mo bá fẹ́ ní ilẹ̀ Yorùbá, kí n sọ fún wọn kí a lọ wá òjò tó ti ọ̀run wá, ká gba àwẹ̀ ọjọ́ 9 sí, àwa tí ẹ̀ tí wọ́n bá dẹ̀ gba àwẹ̀, ká gbàdúrà sí pẹ̀lú ìgbàgbọ́, ká dẹ̀ ka Psalm 1 to Psalm 9 sí, àwa tá a bá dẹ̀ ní ìgbàgbọ́ lórí sáà, ká gbàdúrà sí. Ṣùgbọ́n láàárín aago 12 sí aago 3 ọ̀run ní any country tá a bá wà, ká máa gbàdúrà lórí ojú yẹn, ká dẹ̀ máa fọ ojú yẹn. Bí a bá wá ṣe tán tómi yẹn bá kù, a lè máa mú pé èyí tí a máa fi sọ̀nà àbáyọ yẹn ni. Mo dẹ̀ sọ pé mi ò ní sọ lórí mídíà tẹ́lẹ̀ pé pásánà, mo rò pé ohun tí ò tí ì bẹ̀rẹ̀ ni, bí èèyàn 3 4 àbí tí ò ní kárí ayé. Ṣùgbọ́n nígbà tí mẹ́sẹ̀jì yẹn máa kárí, mo rí pé kì í ṣe àìsàn yẹn tẹ̀ ti kárí ayé tẹ́lẹ̀, kọ́lọ́run tó wá fi àṣírí hàn mí. Èèyàn tó ti ní àìsàn yẹn ó ti lé ní more than 5,000 nínú ikọ̀. Òun ló jẹ́ kí n wá sórí mídíà second time láti ṣàlàyé nípa ti àkàbà tí mo rí táwọn èèyàn ti inú àkàbà já lulẹ̀, pé wọ́n fẹ́ dá àwọn èèyàn padà sí ipò ìsàlẹ̀, spiritual backwardness, physical backwardness, financial backwardness. Olúwa sọ wípé kí n sọ fún àwọn ọmọ Ọlọ́run tí wọ́n bá ní ìgbàgbọ́ ní 1st, 2nd, 3rd fún oṣù mẹ́ta, kí n lọ mú aṣọ tí mo ti lò tó ti pé ọdún 3, kí n wọ̀ ọ́ ní òdì, bóyá ìṣẹ́jú 10, bóyá 20 ìṣẹ́jú ni, kí n fi gbàdúrà pé èmi ò gbọ́dọ̀ bá wọn ní ìrírí ìgbé ayé òdì. Tí mo bá ti gòkè, mi ò gbọ́dọ̀ padà wálẹ̀. Àtàwọn ọmọ Ọlọ́run tó bá gbàgbọ́, ní òpin aṣọ yẹn wọ́n lè dáná sun aṣọ yẹn, wọn ò gbọ́dọ̀ lò, wọn ò dẹ̀ gbọ́dọ̀ fi tọrọ, wọ́n dẹ̀ lè lọ sin aṣọ yẹn àbí ká sọnù. Àwọn tó dẹ̀ ń lé ìgbéga tó jẹ́ pé tá bá ti lé ajábọ́, tá ti lé kò ní lọ, tá bá ti lé kò ní á bọ́ lọ́wọ́ wọn, kí wọ́n ra bàtà fún bàtà tuntun tán lórí, kí wọ́n wọ̀ ká fi gbàdúrà ọ̀sùn 3 òru 3 fún oṣù 3 náà,
káwọn náà máa sọ pé Olúwa mo fẹ́ ní ìrírí òkè, mo fẹ́ kó o ṣe mí lóore òkè, kí wọ́n dẹ̀ gbàdúrà ìgbàkigbà tí wọ́n bá fẹ́ lọ anywhere fún ìgbéga àbí kankan ká wọ bàtà yẹn ní t'Olúwa sọ fún mi ní kúkú nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ wá send message mi, ẹ̀gbọ́n tí mo ní sí yín. Èkínní ní pé ní ọdún kan Olúwa ní kí n dìde kí n lọ mú handbill àti pósítà bàbá Adókè kí n máa pín kí n dẹ̀ máa lẹ̀. Nígbà tí mo lẹ̀ délé tán tí mo wọlé, Olúwa sọ fún mi pé ní tí mo ṣe yìí pé òun máa gbé àwọn kan dìde tí ó máa pín àwòrán mi, pín mi káàkiri ayé nítorí pé mo ṣe bẹ́ẹ̀. Mi ò wá mọ̀ gbogbo mẹ́sẹ̀gì mi ò mọ bí àwọn èèyàn ṣe ń pín, mi ò mọ ibi tó ń dé, mi ìmọ̀ tó ń gbé sí Facebook, gbé sí group. Ṣùgbọ́n mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tí ẹ pín mẹ́sẹ̀gì yìí síbi gbogbo tó yẹ kó wọ̀. Bí èmi náà ò bá mọ àwọn tó pín mẹ́sẹ̀gì mi gbogbo, tí mi ò máa lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mọ́, ògo àtìràwọ̀ yín gbogbo àgbáyé ni yóò ràn án lọ́wọ́, gbogbo àgbáyé ni yóò ṣe yín lóore, gbogbo àgbáyé náà ni yóò gbé yín dé ibi tí ẹ̀ ń lọ láyé. Ní ìkẹyìn ayé a ò dẹ̀ ní já Ọlọ́run kulẹ̀. Àdúrà tí mo wá nídìí lọ́dọ̀ àwọn ọmọ Ọlọ́run ni pé Olúwa má jìn expire kó tó pè mí sọ́dọ̀, nítorí ní ìgbà míì téèyàn bá ti wọ expiring date tó bá sì ń ṣiṣẹ́ mẹ́ẹ̀sì ni yóò máa ṣe. Thank you kí Ọlọ́run dẹ̀ fi kú bu àṣírí mi tí ó bá kún díẹ̀ kí n já Ọlọ́run kulẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ tún wá tẹ́ ní ẹ fẹ́ rí mi àbí ẹ fẹ́ pè mí, mo máa ń wà ní number 4 God Grey Estate, Asimolowo Yakoyo bus stop, C.A.C Greater God, ní ẹ̀ẹ̀kan lóṣù ní every second Saturday ní Mowe, Ogun State, opposite Redemption Camp. Ìyẹn tí a bá fẹ́ rí mi láago 6 àárọ̀ sáago 10 lẹ́ẹ̀kan, mo máa wá láti inú igbó wá síbẹ̀ láti rí àwọn èèyàn yẹn, àwọn tó sọ pé àwọn fẹ́ rí mi ni. Mo wá gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ẹ̀dẹ́ pè mí tí mi ò ráyè gbé fóònù, ẹ má bínú torí Ọlọ́run. Bí mo bá torí tiyín tí mo bá lùsì Ọlọ́run tí mi ò rọ́lọ́run mọ́, nígbà tí màtẹ̀yìn bá rìnrìn àjò kò ní mú kankan jáde. Mo ní ìdá tí máa wá Ọlọ́run kí n tó máa attend on time. Ẹ tẹ́ ẹ sí mi, màá dẹ̀ reply tí n bá ti láyè, ẹ má bínú torí Ọlọ́run. Olúwa dẹ̀ ti sọ pé gbogbo ẹni tí mi ò bá lè dá lóhùn kí n máa gbé fóònù wọn sókè tó bá ti pè mí kí n sáà máa gbàdúrà wọn tá bá wá. Gbogbo ẹ̀yin tí ẹ wá gba mẹ́sẹ̀gì, ilé tí mẹ́sẹ̀gì wọ̀, ẹ̀yin tí ẹ pín sí Facebook, fún sí Instagram, pàápàá sí ilẹ̀ Yorùbá gbogbo, ibi ọmọ ilẹ̀ Yorùbá wọ̀. Ẹ gbọ́ èkínní ọjọ́ ayọ̀ yín wọn ò ní mú bá yín níbojì. Ikú àdẹ̀jọ́ sọ́bí eléyìí kò ní dé bá yín. Èyí tó kù nínú ọdún yìí ẹ ò ní lò nínú sàréè. Bẹ́ẹ̀ ló máa rí. Together we shall make heaven. A ó rí Kristi ká torí ikú. Thank you, it is well. Bye.